93.5. iléeṣẹ́ alára àgbàyídá Premier FM 93.5 àkókò tó fún ètò wa ètò Nuru Islam. Bismillahirrahmanirrahim. Allahu nuru as-samawati wal-ard. مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أدوبني أدولون. من فين على ليت كما كبير bọ́ọ̀lù tó ṣe fẹ́ jẹ́ lálẹ́ yìí o dáadáa oníbẹ̀yìn o àbídé lálẹ́ yìí lágbára Ọlọ́run ètò tẹ́ ẹ ti ń retí ètò yín ètò wa Nurul Islam ètò tí a pè ama rẹ̀ kalẹ̀ nítorí màmá wa màmá dáadáa Alhaja Elizabeth Babatunde ilé ìgbòmbòrò àbọ̀rẹ́ni nílùú Èrúwà lálẹ́ yìí lágbára Ọlọ́run ẹ tún gbádùn wa púpọ̀ ìrẹ́ tó ti níyàwó nílé ètò tó ní ọkọ púpọ̀ ìwọ tó tí ní tó ṣe múra rẹ̀ ètò tó ní òun náà tó kọ̀ ìwọ tó ti ní kan tó tún fẹsẹ̀ kejì àbí kẹta lórí ẹlẹ́ẹ̀kẹrin ètò tó ní yóò kàn ọ́ púpọ̀ ètò tí mò ń wí nípa rẹ̀ àkọlé rẹ̀ ni a pè ní ojúṣe tọkọ táyà láàrin ara wọn síra wọn sẹ́ni gbogbo wa ńlọ́kàn mọ̀lẹ́kẹ́ obìnrin tí a ti rẹ́rìn nínú ilé kódà ìdùnnú yín Ọlọ́run ní jẹ́ kó di ìbànújẹ́ lẹ́yìn lágbára Ọlọ́run ẹ tún máa gbádùn àwọn òṣìṣẹ́ síwájú bàbá wa àgbà bàbá àlùbáríkà wọ́n ń bẹ níkàlẹ̀ pẹ̀lú mi lálẹ́ tóní bàbá tí mò ń péré àwọn ni wọ́n jẹ́ olùdásílẹ̀ àti olùdarí ilé ẹ̀kọ́ Mahadu Najah ní àdúgbò Muslim ní Ìbàdàn tiwa níbí bàbá tí mò ń péré Sheikh Abdulwahid Abdulhamid akínkà bùsọ̀rí ètò lálẹ́ yìí. àwọn ọba ní sọ ní ẹ̀sàrẹ́ tọ́pọ̀. bákan náà ustaz mi Hussein Hamza àwọn náà ń bẹ lórí ètò lálẹ́ yìí wọn ò gbẹ́yìn akínkà bùsọ̀rí ètò yìí. Jazakumullahu khair. gbogbo àwọn ará ilé ń kọ́ wọn. alhamdulilayi rafa ala. sẹ́yìn lẹ́sàn olórí. láì ní fi àkókò ṣòfò wọn bàbá ti wà nílẹ̀ sẹ́pẹ́ báyìí láti máa bá ní sọ̀rọ̀ nípa ojúṣe ìyàwó sọ́kọ àti ojúṣe ọkọ síyàwó rẹ̀ gbẹgbẹ kọ̀wé ní ẹ̀sàgbàmú ẹ̀ máa tó nǹkan sílẹ̀ ọ̀yà tàfàtà ṣe kò sọ. bisimilahi rahmani rahim alhamdulilahi rabbil alamin wasalaatu wasalaamu ala ashrafil anbiyahi wal mursalina wa ba'd. a dá ọpẹ́ fún Ọlọ́run alhamdulilayi. ọba tí ó jẹ́ ká tó pàdé lórí ètò yín ètò wa ètò Nurul Islam lálẹ́ tèní kí Ọlọ́run ọba kọ́ wọ́n sí ètò talẹ́ẹ̀nì ní àgbọ̀mọ fún ẹnì kọ̀ọ̀kan wa. Allahumma amin. gẹ́gẹ́ bí a ṣe ti gbọ́ hukuku zawjain ó ní ẹ̀kọ́ talẹ́ẹ̀nì ìní ọ̀dàlẹ́ lórí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ìyẹn ní ìwọ̀ èyí tí tọkọtaya tí wọ́n jẹra wọn nínú sẹ̀mí ayé tọ́lọ́run ọba tọ́jọ́ dá wọn sí tàbí ojúṣe tọkọtaya láàrin ara wọn síra wọn nílànà ẹ̀sìn Islam tó ti ọ̀dọ̀ Ọlọ́run ọba wa. ọba àlekèọlá ní ma faratna fil kitabi min shay kò sí kéèyàn kan tí ó fa oríire bọ́mọ ẹ̀dẹ́ ní àtàlìjànù nílé ayé ń bí àti lọ́run àlekèámà tí òun Ọlọ́run ọba tóun ò ti ṣàlàyé rẹ̀ tóun tó yànnàná rẹ̀ pẹ̀lú nínú àlùkùránì alápọ̀nlé ìhun tó ń sọ̀kalẹ̀ fún oríire gbogbo ẹ̀dá. Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam Ọlọ́run tó wáyé pé kó náà tó fi súnà rẹ̀
tí í ṣe ìlànà rere rẹ̀ kalẹ̀ fún wa léyìí tó ṣe yí pé ó tó kún àlùkùránì lọ́wọ́ fún oríire àti ìgbàlá ọmọ ẹ̀dá ènìyàn àti àlìjànú lápapọ̀. ìyẹn lọ́fà tó fi dá sí pé Islam bó ṣe dá sí bá a ṣe fẹ́yàwó bá a ṣe lọ́kọ ló dá sí bí tọkọtaya bí wọn ó ṣe gbé tí ìgbésí ayé wọn tó fi jẹ́ ìgbésí ayé àlàáfíà tó sì dá sí pé wọ́n ṣẹ̀mí ayọ̀ àwọn ọmọ wọn náà wọ́n máa ṣẹ̀mí nínú oríire àti ìdùnnú pẹ̀lú. ní talákọ̀ọ́kọ́ ojúṣe ọkọ gan lórí aya ibẹ̀ ni a ti kọ́kọ́ bẹ̀rẹ̀. ọba àlékiọlá ní wa ashiruhunna bil ma'ruf ẹ̀yin ọkọ ìyàwó ẹ máa bá ìyàwó yín gbé ilé ayé pẹ̀lú ìwà pẹ̀lẹ́ pẹ̀lú ìwà ọmọlúàbí pẹ̀lú ìwà tútù. ọba àlékiọlá ó ń pa gbogbo ọkùnrin tó ní obìnrin nílé láṣẹ láti jẹ́ ọmọlúàbí sí ìyàwó rẹ̀. kìí ṣe ẹni ọlọ́run ẹni ọkùnrin tó ṣe yí pé ó jẹ́ asà tàbí ọ̀dájú ẹ̀dá tàbí olùmọ̀ ṣe ìyà fún ìyàwó tó fẹ́ sílé gẹ́gẹ́ bí aya rẹ̀. torí pé ọlọ́run ọba kò ṣe aya wa ní ẹrú tàbí ẹranko èèyàn bíi wa òun ni wọ́n ẹnì kejì wa ni wọ́n sì jẹ́ a lè ṣẹ̀mí láìsí wọn pẹ̀lú wa báwọn náà ò ṣe lè ṣẹ̀mí nílé ayé láìsí wa pẹ̀lú wọn. ìdí èyí la fi gbọ́dọ̀ fi ìwà pẹ̀lẹ́ ìwà tútù ìwà ọmọlúàbí bá wọn gbé papọ̀. ẹ̀ẹ̀kejì ni al-itam wal-ishrab wal-kiswa ojúṣe ọkọ ìyàwó ẹni kó máa gbọ́ bùkátà látòkè délẹ̀ lórí aya rẹ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù o. jíjẹ mímu ìyàwó ọ̀hún ọkọ ìyàwó ló wà nínú òfin ọlọ́run àti nínú ìlànà gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run lápapọ̀. bákan náà aṣọ tí ìyàwó ọwọ́ ẹ̀gbà ọrùn ẹ̀gbà ọwọ́ ṣéènì èyí tó ṣe yí pé yóò lò láti máa fi ṣẹ̀ṣọ́ èdórí yẹrí etí owó tí ó fi dirun owó tí ó fi kórun bàtà báàjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojúṣe ọkọ ìyàwó ni kìí ṣe ojúṣe ìyàwó lápò ara rẹ̀ rárá àti rárá nínú ìlànà ti ọlọ́run. kílẹ̀ rí arákùnrin kan ọlọ́ọ̀bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní kí ni ojúṣe wa sáyà wa ànábì ní an tut'imaha iza ta'imta wa an taksuwaha ida tasaita wala tadribul wajh wala tuqabbih. òṣìṣẹ́ ọlọ́run ní inú tó o bá ń jẹ ní kó o máa fún ìyàwó rẹ jẹ ojúṣe àkọ́kọ́ nù. inú tó o bá ń mu ní kó o máa fún ìyàwó rẹ mu. inú aṣọ tó o bá ń rọrùn ní kó o máa rán sọ́rùn ìyàwó rẹ náà. o ò sì gbọ́dọ̀ máa lu ìyàwó rẹ torí ìyàwó rẹ kìí ṣe ẹrú. kódà Islam ò fẹ́ ká máa lu ẹrú gan tá a bá ní ẹrú lábẹ́ ìkápá ni bí ó ṣe fẹ́ ká máa fìyà jẹ ẹranko gan ìyàwó wa kìí sì ṣe ẹranko. ọ gbọ́dọ̀ máa lùyàwó rẹ ọ gbọ́dọ̀ máa sìkẹ́ rẹ ni wọ́lá tó ká bẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ bá kùn gbé àásọ̀rọ̀ ọ gbọ́dọ̀ máa sọ́lu ìyàwó rẹ. èyí ó ń túmọ̀ sí pé ojúṣe ọkọ ẹnìkan fún ìyàwó ẹ̀ níjẹ mímu aṣọ kò sì gbọ́dọ̀ máa lùyàwó ẹ̀ ọ gbọ́dọ̀ máa sìkẹ́ ìyàwó rẹ ní kò sì gbọ́dọ̀ máa sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kọ̀bákùn gbé ọ̀rọ̀ bí èpè sí ìyàwó rẹ̀. lẹ́yìn eléyìí nínú ojúṣe ọkọ lórí aya òun ni al-istimta'u biha kí ó rí pé òun gbádùn ìyàwó òun dọ́dọ̀ ìyàwó òun déédéé. kìí ṣe kó fẹ́yàwó sílé kó a máa bẹ́ káàkiri tàbí o ní iṣẹ́ òjò ọ̀ráyè ọlọ́bí oṣù kan ọ̀darí. ó tún jáde kí ó tó di pélé oṣù ó tún tó bí ọ̀sẹ̀ méjì kó tó padà ìyàwó ń sùn ó ń jí ó wáyè fún láti máa dé ọ̀dọ̀ rẹ̀ tó fẹ́ kó máa ṣe tí ọlọ́run ọba kò fẹ́ ni. ọgbọ́n wo gan ènìwọ̀ gan náà ń dá sí tó fi ń gbélé ayé bó ṣe ń gbé yẹn pẹ̀lú ìyàwó rẹ̀. nínú àṣẹ tọlọ́run ọba ó ní pé kọ́kọ́ ìyàwó kó máa dé ọ̀dọ̀ ìyàwó rẹ̀ déédéé bọ́lọ́run bá ṣe fún ní agbára mọ́. eléyìí ó ní àǹfààní tó pọ̀ fóbìnrin àti fún
ọkùnrin tó jẹ́ ọkọ ìyàwó nítorí pé èèyàn ẹlẹ́ran ara ò ní wá bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́run ọba fẹ́ ká jìnnà sí àgbèrè tàbí mímáa ronú lọ síbi àgbèrè tó jẹ́ ẹ̀ṣẹ̀ nínú òfin ọlọ́run. kódà ṣẹ̀ríà ó fi yé wa yí pé at any time ilẹ̀yàn lè dé ọ̀dọ̀ obìnrin rẹ̀ lókùrúgbà tó á já sí pé ìkànnì lọ́wọ́ èèyàn wọ́n tó á já sí pé wọ́n tó méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin gẹ́gẹ́ bí ìparí ààlà nínú ṣẹ̀ríà Islam torí pé mùsùlùmí kò gbọ́dọ̀ fẹ́ obìnrin 5 tàbí 6 ó gbìyànjú títí ó gbọ́dọ̀ kọjá orí obìnrin 4 nínú ṣẹ̀ríà Islam ó sì fẹ́ wọn nílànà Islam ni ó ò ní fẹ́ wọn nílànà ṣèitán nílànà jàìlíyà kọ́lọ́wọ́n bá kọ́dàkùn kó sì wá ní ẹni tiẹ̀. níbàámu sí eléyìí tó ajá sí pé olómi méjì àwọn ọmọ pín irun ni yálà ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ sí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ni àbá lọ́jọ́ méjì lọ́dọ̀ eléyìí ó lu ọjọ́ méjì lọ́dọ̀ ẹnì kejì tó wá sí yí pé obìnrin 4 ló ní ọjọ́ kan láàrin ọjọ́ 4 ó gbọ́dọ̀ lọ sùn ọ̀dọ̀ ìkọ̀ọ̀kan wọn. kódà nínú ṣẹ̀ríà ní táìmù tí Umar ibn al-Khattab tó di alifatu muslimin lápapọ̀ ó ní ọkùnrin ò gbọ́dọ̀ má dọ̀dọ̀ obìnrin lẹ̀ ọwọ́ pẹ́ parí lẹ́ẹ̀kan láàrin oṣù 4 ní ìbámu sí àyà tó ń sọ nípa ìlà pé tọkùnrin bá fárígá tó lóun ní dọ́dọ̀ obìnrin ẹ̀hún káwéjọ kọjá oṣù 4 o tó wá kọjá oṣù 4 ó ti kó sínú ọ̀ràn nínú ṣẹ̀ríà tí ó bá padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ kó fà mọ́ra kó máa súnmọ́ ìyàwó yẹn lè gbé lọ sí kóòtù tí kóòtù ó sọ yìí pé kó padà fàyàwó rẹ̀ mọ́ra tọ́wá ní ọ́ tí kóòtù ó pè kọ́kọ́ ìyàwó rẹ̀ torí pé sọ́fẹ́ máa fi ìnira kan ni ọlọ́run ọba kò fẹ́ kí a fi ìnira kanra wa bó ti wulẹ̀ kí ó kéré mọ́ ìdí ẹ̀ nìyẹn tó fi já sí pé ara ẹ̀ ni nínú ṣe ẹ̀rí lórí ọkọ fún ìyàwó rẹ̀ iná ni pé lẹ́yìn tí ń tọ́jú ẹ̀ àwọn ọmọ tí ìyàwó ẹ̀ bá bí fún un olóni wọn òun ló sì gbọ́dọ̀ máa tọ́jú wọn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe ń fẹ́ jíjẹ mímu àwọn ọmọ rẹ̀ ni o ilé kéwú ilé ìwé àwọn ọmọ rẹ̀ ni o aṣọ ọwọ́ àwọn ọmọ rẹ̀ ni o ojúṣe baálé ilé tó jẹ́ ọkọ ìyàwó ni kìí ṣe èyí tí abala kanú rẹ̀ tí a wà rè sọ́rùn ìyàwó ẹ̀rí ọlọ́run jẹ́ kí nǹkan ó dẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀ tó dàrú iná lórí láti pé tọkọtaya mi 50-50 ni ìwọ fi 20,000 lẹ̀ kémi ò fi 20,000 lẹ̀ bí wọ́n ṣe ń gbélé ayé lọ nìyẹn ńgbà gbogbo ẹ̀ dàrú ni ilẹ̀ Yorùbá gan àwọn ẹ̀yà wa níjọ́ àwọn bàbá wa ni wọ́n máa ń gbé gbogbo bùkátà wọ́n dáyé gbogbo ẹ̀ kọ́lọ́ aláàánú jùlọ kọ́ táwọn jẹ́ kí àṣírí wa kó tú inú ojúṣe ọkọ lórí aya bákan náà ó ní kó gbìyànjú máa ṣe dáadáa sí mọ̀lẹ́bí ìyàwó ẹ̀ kọ́mọ́ yìí pé mo ti mú ìyàwó mi sí ọ̀dọ̀ nílànà ṣẹ̀ríà tí ń tọ́ka mi pẹ̀lú ẹbí àti ara rẹ̀ mọ́ ń tọ́kàn pẹ̀lú ẹbí àtara rẹ̀ ọ̀pọ̀ o ibi tó o ti fẹ́ mọ́ ọ gbọ́dọ̀ gbàgbé ibẹ̀ láti máa lọ sálámà sí wọn láti máa lọ bẹ̀ wọ́n wò láti máa lọ kí wọn wọ́n bá ń ṣe àwọn nǹkan dáadáa láti máa yọjú kò sì rí kó ń kópa rere gẹ́gẹ́ bí ọkọ rere fún aya rẹ̀ tó fẹ́ lọ́dọ̀ wọn eléyìí níwọ̀n bá ṣókí káyè lè gbà wá ojúṣe èyí tó ṣe yín pé ọwọ́ ayẹ kí aya náà fún ọkọ òní àtọ́ bil ma'ruf kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ dáadáa aya rere kò ní ṣe kíní kan àfi lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ bá mọ̀ sí látọ̀dọ̀ rẹ̀ tọkọ rẹ̀ sì fọwọ́ sí tó faramọ́ láti ṣe bẹ́ẹ̀ obìnrin fẹ́ lọ bì kan kó sọ fọ́kọ kó rí ọ̀dà kó tó lọ fẹ́ sí nǹkan kan kó sọ fọ́kọ ẹ̀ sẹ́gbà ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ kó tó di pé ó ṣe nǹkan yẹn inú ẹ̀ òun náà ni kóbìnrin kó ní ìtẹríba fún ọkọ rẹ̀ ọlọ́run bá kẹ́ ó lè lásìkò jọkọ ẹ̀ lọ wàláhì tàlà ṣùgbọ́n kó ní ìtẹríba fọ́kọ ó lè ní dúkìá jọkọ rẹ̀ lọ torí pé kìí ṣe ìjọkùnrin lọ́lọ́run fi pín àsìkí àti dúkìá tàbí ìjọbìnrin lọ́lọ́run fi pín àrísìkí tàbí dúkìá ọkọ lè ní owó ju aya lọ aya lè ní owó ju ọkọ lọ wọ́n sì lè jọ ní owó bákan náà ó sì lè máa ta àwọn méjèèjì àṣeyọ̀wù ní ọlọ́run fi òṣì ta wá. obìnrin rere nínú ṣẹ̀ríà yóò máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yóò máa gbọ́ tọkọ rẹ̀
yóò máa ní tẹríba fọ́kọ rẹ̀ kò ní ya ọlọ́kàn gíga onígàrú onímọ́tómọ́tó oníkí ló ṣe kò ní yà sí ọkọ rẹ̀. lórí eléyìí náà ni pé tetrok lahu nafsaha ó gbọ́dọ̀ jẹ́ obìnrin tí ó fi ara rẹ̀ lẹ̀ fún ọkọ rẹ̀ tí ò ní jẹ́ obìnrin tí ó máa kọrun tàbí tí ó máa fi odidi ara rẹ̀ ṣe mẹ́ẹ̀sì sọ́kọ rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ oyé wa yí pé tọkùnrin bá pe obìnrin rẹ̀ pé ọ̀yá jẹ́ káwọn ó ṣeré ìfẹ́ gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run ọba tó jẹ́ súnà olùgbé tọkọ táyà ẹni ìkíní kejì wọn tóbìnrin ń wá kọ̀ ọba ṣe pé lálẹ́ ni lápèjúwe tàbí lóru lápèjúwe ni Ànábì sallallahu alayhi wa sallam ni tóbìnrin bá fárígá tí ó gbà tílé ó fi mọ́ làwọn màláíkà ni wọ́n máa ṣẹ́bi lé obìnrin yẹn tí wọ́n máa fún ní èpè. Wọ́n náà wò bó ṣe ń kọ ọrún fọkọ rẹ̀ ọmọ pé òun forí gba èpè àwọn màláíkà tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ni ló ń ṣe yá tètè ronúpìwàdà kó o tú bá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. nínú ojúṣe obìnrin sọ́kọ rẹ̀ òun náà ní pé kó tọ́jú ara rẹ̀ kó má gbé ara rẹ̀ lọ fẹ́ lòmíì kọjá sí pé ọkọ rẹ̀ nìkan ni ọmọ ayé dàrú. obìnrin míì lẹ́yìn tó fi ọkọ kan ṣe ọkọ àwọn àlè tí wọ́n ti sọdọkọ ní ìsìn torí àwọn ọmọ aráyé ti negalize àlè wọn á ní àwọn ọkọ ọ̀hún níta kò ní pé àwọn àlè ọ̀hún máa ní àwọn ọkọ ọ̀hún àwọn aláṣìírí ọ̀hún àwọn ọkọ ọ̀hún òun láwọn ọkọ bíi mẹ́rin míì ọkọ kọ́ńbọ́ọ̀dù ẹni wọ́n yà ẹ̀rí ìwà àṣetánì ìwà ẹ̀ṣẹ̀ ìnirú ìṣe burúkú báyìí kọ́mọ̀mọ̀jọ kọ rẹ̀ lọ ẹ̀rí kó jà sí pé ọkọ rẹ̀ nìkan ẹni yóò fi ra rẹ̀ lẹ̀ fún. lẹ́yìn eléyìí kọjá ẹni tó ṣe pé yóò mójútó dúkìá ọkọ ẹ̀ yóò sì jẹ́ alámọ̀ràn rere tí ó máa wá ìlọsíwájú fọ́kọ rẹ̀ inú ilé ọkọ rẹ̀ ni o dúkìá ọkọ rẹ̀ ni o yóò jà lámójútó tí ò ní máa ṣe nàtònàtò oúnjẹ tọkọ ẹ̀ bá rà lé ni o everything torí Ọlọ́run ọba òbèlè rẹ̀ odidi obìnrin Ọlọ́run òbèlè rẹ̀ bó ṣe ṣe ilé ọkọ rẹ̀ sí tó bá dọjọ́ kíni o ìgbéǹde àlèkèyàmà. ní abẹ́ eléyìí kò ní jẹ́ abólówó rò ó kúmọkùmọ fún ọkọ báyìí pé gbogbo nǹkan tí ó sọ ọkọ di ẹdun arinlẹ̀ kò ní máa gbélé láyà èyí a tún fẹ́ ṣe afẹ́ra sun ilé afẹ́ra gbá ilé afẹ́ra kòkó bàbá sásun ilé ìnáwó kankan lẹ̀ ní wọ́n ní 80,000 ní kádà so nbọlọkọ ti fẹ́ rí nǹkan gidi gbèsè wọ́n gbọ́dọ̀ jẹ́ alámọ̀ràn rere láàrin ara wọn fún ìlọsíwájú rere gẹ́gẹ́ bí èyí tó ṣe yé pé Ọlọ́run ọba wọn ń fẹ́ kọ́mọ wáyé láàrin ara wọn torí pé alámọ̀ràn rere ìní àjẹ́. bákan nínú ojúṣe rẹ̀ ẹni kọ́ bá ọkọ rẹ̀ mójútó ọmọ. ilé ayé bàjẹ́ ń sìn obìnrin mi ò ráyè mójútó ọmọ mọ́ wọn ò ráyè fọ́ ọmọ lọ́yàn èyí yóò sì bófin Ọlọ́run ní gbogbo obìnrin wọ́n rí páwọn fún ọmọ wọn lọ́yàn fọdún méjì àǹfààní ni fún ọmọ kí wọ́n obìnrin tó fọmọ lọ́yàn tó kó ọmọ mọ́ra òun ò rí àánú ọmọ gbà so bákan náà yìí ni àlùbáríkà ó bọ̀ sí ara kíni o ọmọ yẹn mímí ọ̀dà ọmọ lẹ̀ ní iṣẹ́ ayé ó ti bá a lọ kó mójútó ọmọ tó bí fọ́kọ rẹ̀ ìwé àkókò ìmúra fọ́mọ lọ skul ìmúra fọ́mọ lọ léèké oúnjẹ àkókò aṣọ òtútù lákòókò òtútù aṣọ òru lákòókò òru fún ọmọ ẹ̀rí àti tó lera torí tọkọ ẹni kó kó owó lẹ̀ obìnrin ìlú ọ̀nà ọmọ yẹn ọ̀fẹ́ rẹ̀ ọkùnrin tó ti ṣe wàhálà ajé àmú lọ níbo ló ń ti fẹ́ bó ìpè báyọ̀ ọmọ kan ó rẹ̀ àgbà tó bá dé tó bá kó ọmọ mọ́ra dá bó lọ́mọ yìí ṣe ń wò báyìí bó lára rẹ̀ sí lọ́ báyìí mú lọ sọ́sibítù ni ẹgbà ẹ wá lọ bí ara rẹ̀ ó ṣe lé ojúṣe obìnrin ni kọ́ máa sọ gbogbo eléyìí tó ojúṣe tọkùnrin ní ntọ́ba ti jẹ́ ẹ̀tọ́ kó wọ́n máa kó lẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala paríparí rẹ̀ ni pé obìnrin náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó dá sí ẹbí ọkọ rẹ̀ gbọ́dọ̀ pé ọkọ mi nìkan ni mo wá fẹ́ nípa ìwà ọmọlúàbí àti níní ìtẹríba kó náà kò fi lè jẹ́ ẹni tó ṣe pé wọ́n mọ ròyìn ní ti dáadáa paríparí rẹ̀ jùlọ ni pé ọkùnrin ó gbọ́dọ̀ fi bẹ̀rù Ọlọ́run Ọba máa bá ìyàwó rẹ̀ gbélé ayé gẹ́gẹ́ bí obìnrin náà sì gbọ́dọ̀ máa fi ìbẹ̀rù Ọlọ́run àti ìpayọ̀ Ọlọ́run Ọba bá ọkọ rẹ̀ gbé ilé ayé wọ́n sì gbọ́dọ̀ máa ní sùúrù fún ara wọn
Yorùbá bọ̀ wọ́n ní àwọn àtẹnugan ó máa ń jà èyí ń túmọ̀ sí pé dandan òun ni kí a máa fi sùúrù gbé ilé ayé papọ̀. Ìkíní kejì wọ́n sì gbọ́dọ̀ jẹ́ni tí ó sùn mọ́ mímọ́ yiri ọ̀rọ̀ Ọlọ́run ọba wò ìwé mímọ́ Al-Qur'an. Bákan náà ni ìwé mímọ́ kejì hadisi anabi wa Muhammad sallallahu alaihi wa sallam torí ẹni tí yiri ọ̀rọ̀ Ọlọ́run ọba wò eléyìí ọmọ kọ́sán rẹ̀ tó bá fẹ́ síwáwù kò ní lè síwáwù Ọlọ́run ọba gan náà yóò tún máa darí rẹ̀ tó fi já sí pé ìgbé àlàáfíà ẹni wọ́n máa gbé. Bákan náà ẹni ìkíní kejì wọn gbọ́dọ̀ fi ìbẹ́ lọ́hùn ìyẹn àdúrà ṣeré torí pé àdúrà ní ìgbà agbára kì í gbà kí Ọlọ́run ọba aláàánú jùlọ kó dákun kí ó jẹ́ ká lè fi ìlànà ìsìláàmù gbélé ayé kó sì máa fàmọ̀nà wa kó má jẹ́ kí àṣetánì kó ráàyè nínú àlámọ̀rí wa bó ti wulẹ̀ òkèrè mọ́. Ibi ìlàdùn sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Kọ́lọ̀mbà ní sàn bàbá ní ẹ̀sán olóore bí ká má dàkẹ́ má bẹ́ẹ̀ ni ó ṣe rí látàrí bí a ṣe ń fi kanra wọn tí a ń tìbọn ara wọn tí a ń tìbọn ara wọn láì ṣe àní àwa tá a jẹ́ ọkùnrin àwọn tó jẹ́ ojúṣe wa wọ́n ti bá ní mẹ́nu bà á nínú rẹ̀ wọ́n ní ká bá àwọn ìyàwó wa gbé pọ̀ pẹ̀lú dáadáa irú oúnjẹ tó o bá ń jẹ ẹnì kò fún wa jẹ aṣọ tó dá sí ìyàwó rẹ̀ dá sí lọ́rùn ìbẹ̀rù Ọlọ́run ọba máa fi gbé pẹ̀lú ìyàwó rẹ̀ àtìyàwó àtọmọ wọ́n ní gbogbo ìnáwó wọn làwọn tá a jẹ́ ọkùnrin wọ́n lójú wọ́n lọ́wọ́ wa lọ́wọ́ wọ́n ní kèé ṣe 50-50 kèé 70-30 ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ ní ẹ ti kó sí yọ́ọ́yọ́ lásìkò tá a wà yìí bàbá ọmọ nìkan lọ́wọ́ kò sí ọkọ ìyàwó kò sí mọ́ àfikún lọ́wọ́ bá kọjọ́ ọkọ sànù wa àwa tá a jẹ́ obìnrin náà àwa náà ti gbọ́ ti wa wọ́n ní àṣẹ ọkọ wa wọ́n ní ká tẹ̀lé wọ́n ní kó ju ara rẹ̀ lẹ̀ pátápátá fún ọkọ rẹ̀ àwọn ẹbí ọkọ fà wọ́n mára ṣe dáadáa sí wọn bẹ̀rù Ọlọ́run má lọ́kọ rẹ̀ nìkan ńlọfẹ́ mà má sì wà gbéraga sọ́kọ rẹ̀ ẹwà rẹ̀ má jẹ́ tí ọgọ́ọ̀gọ́ tó fi àríbìnrin Ọlọ́run bàbá rẹ̀ olówó lọ́jẹ́ má jẹ́ ọjẹ́ tí ó kò bọ̀ níwájú Ọlọ́run tọ́jú ọkọ tọ́jú àwọn ọmọ sọ̀sọ́ fáwọn ọmọ ara rẹ̀ gangan sọ̀sọ́ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin bí wọn ò bá lóde kò ní í wọṣọ tó dáa fọ́kọ rẹ̀ ìdí náà tó jẹ́ pé ọkọ rẹ̀ tó fi ń wò ta àṣírí mọ́sọ fún ọ̀hún. fáǹfààní ẹ̀yìn tó ṣe wípé ẹ ṣe dé láti ẹnu iṣẹ́ ni mo ti mọ̀ pé yóò ti ka yín lára púpọ̀ ẹ láǹfààní láti gbọ́ àgbọ̀ tó ń gbọ́ ètò yìí kódà ètò ti lọ láti nù Ramadan gbogbo ẹ̀ pátápátá ẹ láǹfààní láti ṣe ìlébà rẹ̀ nínú ẹ̀rọ ayélujára yín ẹ dákun ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká tẹ nuralislamiibadan.blogspot.com pẹ̀lú ògbọ́nọ́ọ̀bá ẹ gbọ́ wa kété pé níbẹ̀ ó bá sì tún ní ẹ̀rọ YouTube ńlẹ̀ kò tún láǹfààní láti bá wa pàdé níbẹ̀ náà fáǹfààní yẹn tó ṣe pé ẹ fẹ́ dá sí ètò nílé nọ́mbà wa kò yí padà o 028-711-666 òní ẹ fi dá sí ètò 028-711-666 ètò yẹn ètò wa náà ni o Nurul Islam. Naam, hello rábì ní pò tí rí bẹ́tẹ́ ètò yín ètò wa òun náà ni ẹ ti ń gbọ́ láti àtàárọ̀ ìyẹn Nurul Islam ètò tí a dìídì gbé kalẹ̀ ní ìrántí màmá wa màmá Alùbáríkà Alhaja Elizabeth. Naam, hello òun náà ti rí bẹ́tẹ́ kó tó di wípé àwọn ìpè míì kó tó di pé yóò máa wọlé àwọn ìbéèrè bíi mélòó kan ó ń bẹ ní ọ̀dọ̀ wa báyìí ẹ dákun yín tẹ́ bá fẹ́ pè wá ẹ jẹ́ á jìnnà sí rédíò wa tàbí ká yín sílẹ̀ ẹ dákun kálíbà jọ jàǹfààní ara wa. Ustaz mi Hezkel oníbèrè kan béèrè ó ní bàbá àwọn olóṣàláìsí àtìgbà tó ń ti wà ní kékeré ni ló ti ṣe aláìsí. Naam, hello kí làwọn ojúṣe wo ni òun lè ṣe fún bàbá òun fẹ́ ṣe dáadáa sí ṣùgbọ́n ọba wọn láyé so kí ni tó ń lè ṣe. irú ọmọ bẹ́ẹ̀ tí Ọlọ́run bá bò láṣìírí o lè gbẹ́kànga fún bàbá rẹ̀ o lè kọ́ mọ́sálásí fún wọn o lè túnú mọ́sálásí ṣe o lè ràn tí ọba kù díẹ̀ kí a tó lè ràn lọ́wọ́ gbogbo àwọn kan wọ̀nyí òun ló lè ṣe èyí tó gbajúmọ̀ táwọn èèyàn ń ṣe lónìí bí a pa màálù bí a rẹ̀. hello waaleykum salaam wa rahmatulah. Naam. Naam, kí ni ìbéèrè yín? Naam.
kò fún láǹfààní àǹfààní irú èwo ayé irú èwo. ayé ayé irú wo ayé kí ni àǹtí. ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ọ̀sán scale. náà níbàámu sí tí wọ́n béèrè yìí ọ̀rọ̀ yẹn ta kókó nítorí dáa jù ní wípé irú ọkùnrin bẹ́ẹ̀ kí á mú ẹjọ́ rẹ̀ lọ sọ́dọ̀ àwọn àgbààgbà nínú Islam pàápàá jùlọ níṣẹ̀lẹ̀ akọ̀tù tí ó jókòó kalẹ̀ sí ọjà ọba tí a bá débẹ̀ á láǹfààní àti yànnàná irú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú wa wọ́n sì láǹfààní àti fún wa nímọ̀ràn láàrin ìkíní wa àti ìkejì wa wallahu ta'ala a'lam. bákan náà ìbéèrè mi tuntun bẹ́ẹ̀ ń bì ní pé arábìnrin kan ní ọkọ ọ̀hún ó ní yóò ti mu tí yóò máa bì ní gọ́ọ̀rọ̀gọ̀ lílù ní lójoojúmọ́ tó ń lè filẹ̀ naam hello ẹ̀ka lẹ́wọ̀ ọlọ́run sanyí lẹ́sàn rẹ̀ ọlọ́run jẹ́ lálùbáríkà kí ni ìbéèrè yín. àmì wáyé àkọ́ alámà àmì bàbá ń gbọ́ ọlọ́run aleykum salaam ọlọ́run sanyí lẹ́sàn rẹ̀ naam ó lọ́kọ̀ ọ̀hún pé ọ̀mùtí paraku ni lílù ní lójoojúmọ́ so kí ni tó ń wo sí tó ń lè kọ́kọ́ ọ̀hún lẹ̀bi. náà kò tí ì débi kí ọ kọ sílẹ̀. ó lóun ti kó ebìkébì ó tiẹ̀ ti sọ. ìtí ọkọ lẹ́tọ̀ọ́ ni wípé kí ó pe àwọn ẹni ọlọ́run sí i láti bá a ṣe wáàsí nígbà tó bá dé ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run àwọn ni wọ́n sọ nǹkan tí ó tún kàn nínú ìgbésẹ̀ fún kì í ṣe nǹkan àkọ́kọ́ ni pé kọ́kọ́ kọ sílẹ̀ wáàsí àti ìpèsàkíyèsí lọ́pọ̀lọpọ̀ gbà òun ni nǹkan àkọ́kọ́ tọ́kọ́ jẹ́ ìgbésẹ̀ táwa tó wá rí pé kò gbogbo ẹ̀kọ́ gbámú ká lọ ṣẹ̀dá kọ̀ tí mo wí yẹn wọ́n bá wa rìn ìrànà tí ọba tún kàn. bàbá wa ẹnìkan ní ó ní mẹ́ẹ̀lì ọlọ́run wí ó ní mẹ́ẹ̀ni ọlọ́run wí yẹn lè fẹ́ 18 mọ́kàndínlógún. naam hello ó rí bẹ́tẹ̀ àmọ́ tó mú naam hello naam kí ni ìbéèrè yín ohun mi mọ̀ ń gbọ́ padà o naam bàbá wa. mẹ́kọ́ lọ́lọ́run mẹ́rin ẹni tó bá fẹ́ ìyàwó kọjá mẹ́rin tó ń pera rẹ̀ ní mùsùlùmí ó ti di kèfèrí o tó bá kú tí ò túbá yóò lọ jẹ̀yà níwájú ọlọ́run mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ ìyàwó 5 ọpẹ́ parí mẹ́rin ni tí sẹ́wù kan bá sọ mọ́ ipò olè fẹ́ 10 ọ̀daràn sẹ́wù nu o èyí ṣe sẹ́wù ségé nìyẹn ọlọ́run aláàánú jù yọkọ́ là wà. àtó bí ó sì máa ní alẹ́ tó ní òní àtìríhùn wọn ní màá gé màá dẹ̀ àmàgẹ̀ ìpín ìbòjú báyìí náà ní àlàáfíà títijọ́ mẹ́jọ lágbára ọlọ́run bá tí ẹ̀ tún máa bá wa pàdé so ọmọ yayin nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal ẹni tí ń jẹ́ kẹ́ máa gbọ́ anílé kétékété onáà ní Doris Adéníyè olóòtú mi ní Alhaji Toyir Abolade Imam ó tún tijọ́ mẹ́jọ lágbára ọlọ́run bá ẹ máa pè lẹ́yìn náà. بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله بنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء